Dingy Mirror TV. Gúnugún orí àkó ní dún tiẹ̀ ní mọ̀húrúmọ̀húrú, àkàlàmàgbò orí òṣè ní dún mọ̀gbàmọ̀gbà. Mo mí káṣá, mo rìn káṣá, ìràwọ̀ kààkà ní sọlẹ̀gbẹ́ ọ̀run. Àwọn ìwé ìtàn àròsọ D.O. Fágúnwà láti apá kìíní dé apá kẹta láti kà fún ìgbáládùn yín. Ìyẹn ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀, Igbó Olódùmarè àti ìrìnkèrindò nínú igbó elégbèje. Ní báyìí, àkọ̀tun ìwé ìtàn àròsọ tí a pè ní Ìrèké Oníbùdó látọwọ́ olóyè D.O. Fágúnwà náà la ó bẹ̀rẹ̀ ní kíkà látòní. Lèkélèké yẹ̀ lẹ́sẹ̀, inú àparò ń dùn, ṣùgbọ́n ṣá ẹwà lèkélèké ò lè fi lèkélèké sílẹ̀ o. Àgbò tó tàdí mẹ́yìn, agbára ló lọ mú wá. Ẹ ò tí ì gbádùn wa tó, ẹ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn wa ni. Ẹ kú etí gbọ́ ìtàn títún Ìrèké Oníbùdó látọwọ́ olóyè D.O. Fágúnwà. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo, ẹ kú kalẹ̀. Ìrèké Oníbùdó. Ìrèké Oníbùdó. Pípàdé àwọn abàmì ẹ̀dá. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ kú àtijọ́ o. Ẹ jẹ́ kí a jọ ṣe àṣàrò bíi méjì tàbí mẹ́ta. Mo ní nǹkan kan láti sọ fún yín, nítorí mo rántí lónìí bí ẹni pé àná ni nǹkan náà ṣẹlẹ̀ ni. Mo rántí ayé àtijọ́ nígbà tí n kò ju kékeré lọ, tí mo máa ń bá bàbá mi lọ sí oko wa lọ́hùn-ún ní òkè ẹ̀gàn wa. Nítorí láti ìgbà tí mo ti wà ní kékeré ní bàbá mi ti sọ mí sí ilé ìwé. Ṣùgbọ́n nígbà tí a bá gba ìsinmi ní ilé ìwé, èmi á bá oko wa lọ. Àkókò yìí ṣe pàtàkì púpọ̀ ní ìgbésí ayé mi. Àkókò ìgbádùn pátápátá gbáà ni. Ìtàn tí wọ́n sọ fún yín lónìí jẹ́ ìtàn nípa ọkùnrin kan tí mo bá pàdé nígbà náà. Àkókò dídùn ni oko wà. Nígbà tí a bá kó àgbàdo tútù lu iná, tí à ń fi eyín họ àgbàdo tútù jẹ, bí a bá jẹ àgbàdo tútù ní ọ̀sán, a máa jẹ iyán lálẹ́. Iyán títóbi orí ewé ọ̀gẹ̀dẹ̀ tí ó máa ń ṣe inú wa bí àpò èkùrọ́. Mo sì tún rántí dáadáa pẹ̀lú pé tàkúté wa máa pa ẹran, àwa máa ṣe alábàápàdé ìgbín, olú a sì máa hù káàkiri nínú oko wa. Odò ńlá kan ṣọ̀lọ ní ẹ̀bá oko bàbá mi. Nínú odò yìí ni mo sì ti máa ń pa ẹja. Kì í ṣe pé mo ní àwọn ní ìwọ̀ ni mo fi máa ń pa ẹja tèmi.
bí mo bá ti mú ìwọ̀ mi tí mo yí odò náà lọ inú mi a máa dùn púpọ̀ àfi bí ẹni pé mo wà ní párádísè ni. Bàbá mi ṣe é púpọ̀ fún mi nítorí ó mọ àìlera mi. Nígbà tí a bá lọ sí inú oko ní òwúrọ̀ tí mo bá mú ọkọ́ tèmi tí mò ń ro oko lọ a máa ṣe àkíyèsí mi. Ìgbà tí ó bá sì di pé mo bẹ̀rẹ̀ sí í dúró tí mò ń fi ọwọ́ tẹ ìbàdí tí ó wòye pé ìdí ń ro mí a ní kí n lọ sí abẹ́ igi kí n máa sinmi. Nígbà tí oòrùn bá sì bẹ̀rẹ̀ sí í ràn púpọ̀ tí ó di pé ọ̀sán ń pọ́n bàbá mi á wí fún mi pé kí n máa lọ sí ahéré wa. Bí ó bá sì di ojú alẹ́ á wí fún mi pé òun yọ̀ọ̀da fún mi kí n bá odò ẹja lọ. Ọba ni Olódùmarè fi àwọn àgbẹ̀ jẹ sí inú oko. Onírúurú àwọn nǹkan tí ó ní iyì ní ojú àwọn ará ilé yẹpẹrẹ ní lójú wọn. Igi gbígbẹ kò jámọ́ nǹkan kan, ewé kò ní iyì rárá, oúnjẹ sì pọ̀ lọ yanturu. Bí ẹnìkan kò bá mọ bí Olódùmarè ti lágbára tó kí olúwa rẹ̀ lọ wo onírúurú nǹkan àbàmì tí ń bẹ nínú oko. Bí igi gíga ti ń bẹ bẹ́ẹ̀ ni igi kúkúrú ń bẹ. Bí ẹyẹ kékeré ti ń bẹ bẹ́ẹ̀ ni ẹyẹ ńlá ń bẹ. Ibi tí erin wà ibẹ̀ ni ìjàpá wà. Ibi tí ejò ti ń sáré kiri ni ìgbìnrànra ń rìn lọ. Aláǹtakùn ràn wú, ikán ń bá iṣẹ́ lọ ní orí òkìtì ọ̀gán. Àwọn ẹyẹ mìíràn ń gbé inú igi, òmíràn ń gbé ihò ilẹ̀, òmíràn ń gbé inú ìtẹ́. Àdán ń doríkodò ó sùn, òwìwí ń kígbe kiri láàrin òru. Àdàbà ń sọ àkókò fún àwọn àgbẹ̀. Òun dúró bí agogo tí Olódùmarè sọ lọ́jọ́ sáàrin ìgbẹ́. Ìgbà tí àwọn àgbẹ̀ bá jẹun tán wọ́n á bu omi tútù mu. Láì ṣe àní-àní ẹ kò ní ṣàìrántí òwe àwọn àgbà tí ó wí pé mélòó ni a ó kà ní eyín adépèlé tinú ọ̀run tòde ọjọ́ bẹ́ẹ̀ ni òjìlénírínwó èrìgì ló fi orí mulẹ̀ láì yọ. Mo rò pé èyí tí mo sọ nípa àwọn àgbẹ̀ wọn ní tó nísinsìnyí. Ẹ jẹ́ kí n máa bá ìtàn mi yòókù lọ. Báyìí ni ìgbà tí a gba ìsinmi ìdajì ọdún nígbà kan báyìí mo múra ó di oko. Èmi àti àbúrò mi obìnrin tí ìyá mi bí tẹ̀lé mi gan-an, Mèrí. Nígbà tí a sì ń rìn lọ tí a dé etí omi ńlá kan báyìí tí ó wà ní ọ̀nà oko wa, a rí i pé omi náà kún púpọ̀ nítorí àkókò òjò ni. Nígbà tí mo sì rí èyí mo wí fún àbúrò mi wípé kí ó padà sí ilé. Èmi bọ́ sí inú odò mo wẹ̀ kọjá lọ ní tèmi. Bí mo ti rìn díẹ̀ lẹ́yìn èyí mo pàdé ọkùnrin kékeré kan. Kò ga ju ìbàdí mi lọ, bẹ́ẹ̀ ni èmi pàápàá kúrú púpọ̀ nígbà náà. Òun ń lọ níwájú, èmi ń bọ̀ lẹ́yìn. Ìgbà tí ó ṣe ó dúró, èmi náà sì dúró ní tèmi nítorí ẹ̀rù ń bà mí. N kò kúkú rí ọkùnrin tí ó rí rúgúdù bẹ́ẹ̀ rí. Kò sì sí ènìyàn níbi tí mo wà yìí. Mo rọra dúró, mò ń wo nǹkan tí ọkùnrin náà máa ṣe. Kò pẹ́ púpọ̀ tí mo dúró tí mò ń wo iwájú tí n kò rí ọkùnrin náà mọ́.
mo tún kọjú sí ọ̀nà mò ń lọ. bí mo tún ti rìn díẹ̀ sí iwájú àfi ìgbà tí mo wo ẹ̀yìn tí mo tún rí ọkùnrin náà tí ó ń tẹ̀lé mi. ìgbà náà ni mo sì tó ṣe àkíyèsí pé ojú kan ṣoṣo ni ó ní. ọ̀kan náà wà ní iwájú rẹ̀. ó dàbí dígí kékeré tí àwọn ọ̀dọ́mọbìnrin máa ń fi sí inú àpamọ́wọ́ wọn. mo gbìyànjú kí n kígbe ṣùgbọ́n ahọ́n mi kò yí padà rárá. n kò sì lè sọ gbólóhùn ọ̀rọ̀ kan. mo bá bẹ̀rẹ̀ sí í sáré lọ. ìmọ̀lẹ́ o ẹgbẹ̀ mi o inú mo rí o ẹgbẹ̀ mi o. nígbà tí mo sì máa wo ẹ̀yìn mi mo rí àwọn ọkùnrin méje rúgúdú tí wọ́n ń sá tẹ̀lé mi. èmi náà túbọ̀ múra sí eré ṣùgbọ́n wéré ni wọ́n bá mi tí wọ́n mú mi tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í fà mí lọ́wọ́ wọ inú igbó lọ. nígbà tí a kúrò ní ojú ọ̀nà tán tí a rìn tó ìṣẹ́jú 5 nínú igbó n kò rí àwọn rúgúdú wọn nì mọ́ ṣùgbọ́n dípò wọn mo rí ọkùnrin kan ó dúró níwájú mi. mo sì tún rí ọkùnrin alákìísà kan ní apá ọ̀tún báyìí. èyí tí ó dúró níwájú mi yìí dára tó bẹ́ẹ̀ tí n kò tí ì bá irú rẹ̀ pàdé rí. ó wọ ẹ̀wù funfun níní, ó dé fìlà góòlù, ó wọ bàtà góòlù, ojú rẹ̀ ń dán bíi dígí, eyín rẹ̀ funfun bí ojú oòrùn, ara rẹ̀ dàbí àṣẹ̀ṣẹ̀ yọ ewéko etí odò tí ń fi ògo Olódùmarè hàn ni. aṣọ funfun tí ó wọ̀ ní kàn án lọ́rùn ẹsẹ̀, apá ẹ̀wù rẹ̀ kàn án ní ọrùn ọwọ́. bẹ́ẹ̀ ni ọ̀pá tí ọkùnrin náà fi ti ilẹ̀ ti dáyámọ́ndì ni. n kò rí irú rẹ̀ rí, kò jọ ọmọ ènìyàn lójú mi. nígbà tí ó rí mi ó bú sí ẹ̀rín. ó fi ọ̀pá ọwọ́ rẹ̀ nìkan mí lórí. bí ó sì ti ṣe bẹ́ẹ̀ ni mo rí i pé ọkàn mi balẹ̀ tí àyà mi kò já mọ́. ó ní. ìwọ ọmọdé yìí, mo bá ọ yọ̀ púpọ̀ pé ẹlẹ́dàá ti pinnu lọ́kàn rẹ̀ láti lò ọ́ fún àwọn ọmọ aráyé. Olódùmarè ni ó fi iṣẹ́ náà hàn ọ́, kì í ṣe ọwọ́ ọmọ ènìyàn. lóòótọ́ ọmọdé ni ọ́, ṣùgbọ́n ẹyin ní ń di àkùkọ. ìgbà èwe ní ń fi ìgbà àgbà hàn. gbòǹgbò ní pàtàkì lára igi, orísun omi ní ṣe alákòóso omi. àkókò yìí ni kí o ti kọ́ ilé rẹ lé orí àpáta, nítorí Olódùmarè ní àpáta, yanrìn ní àwọn nǹkan yòókù. gbé ọjọ́ ayé rẹ lé Ọlọ́run ọba lọ́wọ́, ṣùgbọ́n má ṣe gbàgbé ayé mà ṣòro, nítorí ayé kì í fẹ́ òótọ́. wọn a máa jẹ èké bí ẹni ń jẹ ẹran. bẹ́ẹ̀ ni òótọ́ ni ẹlẹ́dàá rẹ fẹ́ kí o máa sọ. nítorí bí ó tilẹ̀ jẹ́ pé ayé fẹ́ràn àwọn elékèé, ìfẹ́ náà kì í dúró pẹ́. ayé náà ní máa bí elékèé lulẹ̀. olóòótọ́ kì í tètè ní iyì, ṣùgbọ́n nígbà tí ó bá ní iyì tán, á jókòó bí ọba, á dúró pẹ̀lú ìbàlẹ̀ ọkàn.
a máa rìn bí alágbára nítorí kíni ń kọ́ nítorí kò ṣe nǹkan ìkọ̀kọ̀ pamọ́ sí ọwọ́ ẹnikẹ́ni kò bá ẹnikẹ́ni sí ní ìdí àbòsí ó lè dá ẹjọ́ ẹ̀bi fún ẹlẹ́bi ó lè dá ẹjọ́ àre fún aláre nítorí kò gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ènìyàn kò ṣe ojúṣàájú àwọn ọmọ aráyé bí ó sì ti wù tí ó kù ìkéyìí tó ọ̀bẹ àlùkò ni olódodo fi í gé ìforítì ṣe pàtàkì púpọ̀ kíyèsí àyíká rẹ̀ wò bí àwọn igi wọ̀nyí ti rí ọ̀kan kò bá ìkejì mu wọ́n ga ju ara wọn lọ sì ṣe àkíyèsí pẹ̀lú pé àwọn rúgúdú tí ó mú ọ dé ọ̀dọ̀ mi kò ga tó mi wo ẹni tí ó dúró sí apá ọ̀tún rẹ wo àkísà ẹ̀gbẹ́ rẹ̀ ó yàtọ̀ sí ohun àlùmọ́nì tí ń bẹ ní ẹ̀gbẹ́ mi ayé kò dọ́gba nítorí náà ń kọ́ bí nǹkan tí ìwọ rí kò ti dọ́gba nì bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé ọmọ ènìyàn kò dọ́gba ìforítì ni ẹnikẹ́ni lè fi jogún ayé oníforítì yóò máa dúró níbi tí àwọn ẹni ńlá ti ń dúró ṣùgbọ́n onírẹ̀wẹ̀sì yóò máa wà láàrin àwọn èrò ẹ̀yìn láéláé mo sì tún fẹ́ kí o kíyèsára nípa ìbọ̀wọ̀ fún àgbàlagbà jọ̀wọ́ mo bẹ̀ ọ́ gidigidi àbàwọ́n ni ìgbéraga má ṣe jẹ́ kí ó ta sí ọ lára bí ó bá ti ta sí ènìyàn lára olúwa rẹ̀ gbé ẹ̀ṣẹ̀ náà dúró bí ohun ìkọ́sẹ̀ pàtàkì tí èṣù fi sí ojú ọ̀nà àwọn ọmọ aráyé bẹ́ẹ̀ ni èmi ni mo wí fún ọ ìparun ni yóò gbẹ̀yìn èṣù ní ọjọ́ tí olódùmarè bá máa ṣe ìdájọ́ àwọn ọmọ ènìyàn èṣù yóò bá ara rẹ̀ nínú ìbànújẹ́ àìnípẹ̀kun ṣùgbọ́n kí ilẹ̀ tó pa òṣìkà tí ẹni rere ti lè bàjẹ́ nítorí náà má ṣe jẹ́ kí èṣù ta àbàwọ́n ìgbéraga sí ọ ṣùgbọ́n ìrẹ̀lẹ̀ yàtọ̀ sí òmùgọ̀ má ṣe jẹ́ kí ìrẹ̀lẹ̀ rẹ mú òmùgọ̀ lọ́wọ́ ènìyàn kò lè wí pé nítorí òun jẹ́ onírẹ̀lẹ̀ kí wọ́n fi sí ipò olórí kí ó fi nǹkan olórí sílẹ̀ kí ó máa ṣe ti ọmọ ẹ̀yìn bẹ́ẹ̀ ni ènìyàn kò sì lè wí pé òun jẹ́ onírẹ̀lẹ̀ kí ó sọ ara rẹ̀ di orí ààtàn kí gbogbo àwọn ọmọ aráyé máa da ìwọ̀sílẹ̀ bákan náà sì ni pẹ̀lú bí ènìyàn kò bá ní ìgbẹ́kẹ̀lé sí ara rẹ̀ pé òun lè ṣe èyí tàbí èyí ni ó ṣòro kí ó tó lè ṣe nǹkan kan kí á gbẹ́kẹ̀lé ipá tí olódùmarè fún ní yàtọ̀ sí ìgbéraga nítorí ọ̀tá pàtàkì ni iyèméjì jẹ́ fún àwọn ọmọ aráyé o kò gbọdọ̀ jẹ́ kí ọ̀tá náà rí òbí ṣe ìwọ ọmọ ṣe àkíyèsí ẹni tí ó dúró ní apá ọ̀tún rẹ yìí wò ó dáadáa òun ni wọ́n rán sí ọ ní ẹ̀yìn ọ̀la nígbà tí ìwọ bá kúrò ní kékeré tí ìwọ bá di ọkùnrin eléyìí ni yóò tọ̀ wá tí yóò sọ bí ayé òun bá ti rí fún ọ múra sí ẹ̀kọ́ rẹ kí o pèsè sílẹ̀ fún ọjọ́ tí ń bọ̀ nítorí àkókò ń bọ̀ tí bàbá rẹ tí ìwọ ń wò ó nì yóò pa ojú dé tí kò ní là á mọ́ tí yóò sì fi gbogbo iṣẹ́ rẹ̀ sílẹ̀ fún ọ láti ṣe ǹjẹ́ máa lọ nísinsìnyí kí olódùmarè ṣe ìgbésí ayé rẹ ní rere bá mi kí bàbá rẹ sì kí ìyá rẹ pẹ̀lú bá mi kí àwọn àbúrò rẹ àti pàápàá Mèrí tí wọ́n bí tẹ̀lé ọ gan-an ẹni tí ó dúró lé góńgó ibi orí ẹ̀mí rẹ̀ ó dìgbà o.
ìrèké